ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. àwa la ní ìjìnlẹ̀ ọlọ́run ló fi rán wa. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tùǹgbà FM 100.9 o. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. pápájìnlẹ̀ inú ìwé ìròyìn. ní Tùǹgbà FM 100.9. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn jákèjádò àgbáyé o. pápájìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. tó nínú ọlọ́run ọba mi ni wà láàyè mi wá ìjìnlẹ̀ fẹ́ tó fara tìbí òkè afẹ́fẹ́ lẹ́lẹ́ tí fi mi kí kó lálẹ́ lu ẹ̀fìlẹ̀ tí mi kí gbẹ́jì ẹ̀jẹ̀ létí gbóngbàrò yìí ọ̀kánká òkùnrin káíkáíká tọ́ka torótoró ní ìbẹ̀rù bójú ń ti rán tọkùnrin ọ̀kánká bàbá tí kò tẹ̀lé àyànníkà wù kàkà bí ẹbọ kàkà tí kagúnlẹ̀ àyànníkà wù kàkà ọlọ́run ọba mi àpèjúbà ilẹ̀ òní túmọ̀ rẹ̀ o lórúkọ rẹ̀ ọlọ́run ọba la fi ń ṣe gbogbo tá a sì ń ṣe láṣeyè tá a ń ṣe láṣegbà tá a ń ṣe láṣeyọrí ọlọ́run ọba àṣeyọrí ọba ìkẹ́ ọba ìgẹ̀ ọba tó pòlògo pòkìkí ara rẹ̀ láti ṣe ọwọ́ ara rẹ̀ náà ní fi agbára rẹ̀ hàn ó mọ̀ ṣe ẹlẹ́dàá tiwa o ọba táwa ò tó gan ni tó gan ni wa kódà tó mọ ti gbogbo ẹ̀dá ń rò lọ́kàn ìgbà lónìí o adérú bàbá jíjí inú omi tí ṣọ́ọ̀kì ọ̀tá tí ò ṣe gbámú sálámọ́nì ẹ mọ̀ pẹ̀gàn jù tó lórúkọ paramọ́lẹ̀ ò ṣe é pẹ̀gàn ọlọ́run ọba mi tí ò ṣe é bìlù tí ò ṣe é kọlù tí ò ṣe é pẹ̀gàn rẹ̀ ìbà lónìí o tó ìjìnlẹ̀ ní wẹ̀rẹ̀ yẹpá kínní fún ti tò ní ọjọ́ àánú tí í ṣe Wednesday àkó ìgbáradì àkó ìpalẹ̀ mọ́ ń dún kérésìmesì yóò bá wa láyé lágbára lọ́wọ́n ọba yóò bá wa láàyè iṣu ń bẹ ẹlẹ́bẹ̀ẹ́ orí bùkátà fagbẹ́ òkú gan tájú bò orí bùkátà fún ní àgbàdo tọ̀dọ̀ mọ̀ ló bá di bùkátà fẹ́lẹ́ kọ́mọdélé ayé mo di bùkátà ọlọ́run Olakitan Adegoke lórúkọ ti tèmi ẹyẹmi òfin apá kan fún according to kádàrá iṣẹ́ ìríjú tòní tó ń bẹ̀rẹ̀. òjò àánú olúwa jẹ́ rọ̀ ẹ̀mí ò Jésù kó rọ̀ sórí wa òjò àánú olúwa jẹ́ rọ̀ lágbára ọlọ́run jẹ́ kó rọ̀ sórí wa bẹ́ẹ̀ ni ọdún tí kò tún lábàá rìn ọkọlọ ń ṣàánú ìrònú ọ̀pọ̀lọpọ̀ tó bá rò sọ́tún tó bá rò sọ́sẹ̀ akọ mi kọlẹ̀. ọmọ ṣe ń ronú àti jẹrẹ sí àti jẹ ń ronú. ọlọ́run lọ́ba bá ní ṣàkóbá wa ṣe láṣẹ Èdùmàrè ibi tá a ro kan retí tá a ro kan retí ló ń wo àyájọ́ òní pòun lòun darí ọjọ́ darí òrùn darí afẹ́fẹ́ darí gbogbo ẹ̀ adarí ayọ̀ àti ire sọ́dọ̀ gbogbo wa ìbànújẹ́ wa kéré tóbi kò ní kọ́gun sọ́dọ̀ gbogbo wa láṣẹ Èdùmàrè ayọ̀ la máa fi ṣe ọdún tó wá ń bọ̀ lọ́nà yìí àtẹ̀yìn àtẹ̀mí àjọ péjú ṣe ni lọ́la láhàólá wàlá kò hátà ìlàbílà ìlúyàsí in Jesus name amen. ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí káàbọ̀ sábàlá àkọ́kọ́ jìnlẹ̀ ní ìwé rẹ̀ láti kọ́ ní Tùǹgbà 100.9 FM ibi tó jẹ́ pọ̀ fíìsì òun ni tiwa Ọláyẹmí Àkànní ní lórúkọ tèmi. tó according to kádàrá irinṣẹ́ ìrìn jù bẹ̀rẹ̀ náà rẹ o Ọláyẹmí Àkànní o bùkátà ọlọ́run o kábẹ̀rẹ̀ sí máa mú ọlọ́kọ̀ọ̀kan ìjèjì àwọn àkọlé tó sọ̀rọ̀ sínú ìwé ìròyìn láàárọ̀ ti tò ní ẹ̀ọ̀kan òjọ̀ kan àwọn ìwé ìròyìn ló tẹ̀lé wá síta o ǹjẹ́ jẹ́ mọ̀ pé gbangba ló ń bẹ nínú ìwé ìròyìn fanga láàárọ̀ ti tò ní nígbà tí wọ́n ń jẹ́ kó di mímọ̀ wípé ẹ wò ó àní eyé ṣe àwọn ènìyàn ní ṣekúṣe fi ń ṣe wọ́n ṣìbáṣìbú mọ́ ní agbègbè Niger Delta àwọn alẹ́nu lọ́rọ̀ ló polongo kò kìkì pariwo síta bẹ́ẹ̀. nínú àtẹ̀sájáde ìwé ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tòní ìpínlẹ̀ Èkó ló ti bẹ̀rẹ̀ ìrìnàjò látàrí pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún tó pé àwọn èèyàn lọ wọ́n ń bọ̀ gómìnà ìpínlẹ̀ Èkó alàgbà Babájídé Sanwó-Olú ó ti ṣe kìlọ̀kìlọ̀ ó ti pàkíyèsí àwọn olùgbé ìpínlẹ̀ Èkó ẹ wo ojúlá ọlákọ̀ọ́fẹ́ ń ṣọ́rí o àjàkálẹ̀ àrùn COVID-19 ẹ̀ ṣọ́ra fún un bákan náà ohun tó lè fa ìṣẹ̀lẹ̀ jàǹbá iná ẹ̀ kíyèsára bá ti ṣe ń ṣe ọdún tá a sọ bẹ́ẹ̀ ni Sanwó-Olú ló sọ di mímọ̀ nínú àtẹ̀síta ìròyìn Vanguard. Ọláyẹmí Àkànní o bùkátà ọlọ́run tó pọn dandan tó kàn ń pátá gbọ́dọ̀ kà lónìí gangan tó jáde nínú àwọn ìwé ìròyìn láàárọ̀ ti tòní ǹjẹ́ jẹ́ mọ̀ pé lórí ọ̀rọ̀ ìgbésẹ̀ lórí ìṣàtúnṣe ohun àtúntò lórí ìwé àbádòfin tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ìdìbò nílẹ̀ yìí tí àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àtàwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà tí wọ́n ti ń gbé pò yẹnu láti jọjọ́ yìí tó jẹ́ pé ààrẹ Muhammadu Buhari ń sọ lánàá òde yìí pé àléébù kan wà ńbẹ̀ jẹ́jẹ́ mọ̀ wípé àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ní pàtàkì lọ àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà wọ́n fariga wọ́n dókòkò lajà mọ́ ààrẹ Muhammadu Buhari pé ń tá ààrẹ wí kò tọ̀nà nígbà tí àwọn gómìnà lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n ṣègbè lẹ́yìn ohun tí ààrẹ wí kí ni wọ́n wí bó ni ṣúṣe kú bó lọ́bẹ̀ ṣe bẹ́ ẹ mọ yìí kú ní Tùǹgbà. bùkátà ọlọ́run o nínú àtẹ̀síta ìròyìn tó ń bẹ wájú mi lówùúrọ̀ tó nínú ìwé ìròyìn The Nations ẹ wò ó látàrí ọ̀rọ̀ tí ó sọ ìròyìn tó gbé jáde yẹn ló mú lọ síbẹ̀ nínú ìwé ìròyìn The Nation gómìnà ìpínlẹ̀ Èkìtì ó sọ dímọ̀ wípé ẹ wò ó
kò báyìí ó lára àwọn lè kò sí tó ń jẹ́ ìbẹ̀rù látàrí kíni lórí ètò ìdìbò abẹ́lé gbàgbàlà ṣáńtà gómìnà Fáyẹmí ló sọ bẹ́ẹ̀ irọ́ ojú ò ṣe àwọn bẹ́ẹ̀ ìbẹ̀rù bojo kò ṣe àwọn àbí Ìjẹ̀bú kì í jòjò náà anyway the nation ló ti jáde. ǹjẹ́ ẹjẹ́ mọ̀ yìí pé àwọn ẹlẹ́nu lọ́rọ̀ tó jẹ́ pé wọ́n ní ìmọ̀ nípa ètò ìṣúná owó tí wọ́n mọ̀ nípa bí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé ṣe jẹ́ gangan wọ́n ń wòye wípé lórí bí àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àwọn ẹlẹ́nu lọ́rọ̀ tí wọ́n jẹ́ amòfin bí wọ́n ṣe tó jẹ́ kí owó nípa ètò ìṣúná owó ọdún 2022 kó rú gọ́gọ́ sí owó ìfowópamọ́ ó di tírílíọ̀nù 17 àti tóńtóló 12 ó kọ́ mi lóminú ó kọ́ wọn lóminú jọjọ. bùkátà ọlọ́run ó mà lágbára o ọ̀rọ̀ àwọn oníròyìn tójú sú mi pó àní látàrí àwòrán aya ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Aisha Buhari tó wọ̀n kedere látàrí pé màmá ó fi ọwọ́ sí ikùn màmá ṣé ẹ lóyún ni ó ní máa mọ̀ ò lóyún o ẹ̀yin oníròyìn jẹ́ ti gbọ́ o torí ibẹ̀ lẹ́tọ̀ àwòrán lẹ́tọ̀ kámẹ́rà sí kedere máa mọ̀ ò lóyún o tá à ń sọ bẹ́ẹ̀ àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ aya rẹ ni wọ́n sọ di mọ̀ inú ìròyìn Daily Trust wọ́n fẹ́ mọ̀ di abájọ ni. wọ́n fẹ́ mọ̀ di abájọ ni jàre tó nínú ìròyìn láàárọ̀ ti tò ní ìròyìn Vanguard ló mọ̀ tó ṣòfò kan níbi tí wọ́n ti ń jẹ́ kó di mọ̀ pé jẹjẹ́ mọ̀ pé ipò gómìnà àti ipò sẹ́nítọ̀ lórílẹ̀‐èdè yìí bí ẹni pé ipò àgbà àmúrelé ni tẹ́ pé ẹ̀dá sinmi lé lórí ó fẹ́ dàbí òkun epo fún àwọn ìṣẹ̀dá kan lọ́nà wo kí ló fà á tán fi sọ bẹ́ẹ̀ ẹ má yí kúrò nítùngbà ipò làwọn gómìnà dì mú ipò làwọn Nigerian senators tán dì mú ẹ má yí kúrò nítùngbà. bùkátà ọlọ́run o nínú àtẹ̀síta ìròyìn The Nation tó jáde lówùúrọ̀ tó ní àní nípa àpẹẹrẹ rere la fi máa ṣíwájú rere ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà rẹ̀ Muhammadu Buhari ti fún wọn kedere báyìí o àní níṣojú gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ tó tẹ̀ jáde pẹ́ wo mo ti gba abẹ́rẹ́ àjẹsára tí yóò túbọ̀ ro abẹ́rẹ́ àjẹsára tóun ti gbà tẹ́lẹ̀ fún dídènà àrùn COVID-19 ààrẹ Muhammadu Buhari ó náà ti gba abẹ́rẹ́ ọ̀hún booster vaccine. ọkàn pàtàkì lára àwọn ẹlẹ́nu lọ́rọ̀ gómìnà ta ní lórílẹ̀‐èdè Nàìjíríà mò ń sọ̀rọ̀ nípa gómìnà ìpínlẹ̀ Benue lọ́wọ́ alàgbà Samuel Ortom ó mọ̀ ń jẹ́ kó di mímọ̀ nígbà tó gbé oṣù bàràbàǹdẹ̀ fún ààrẹ Muhammadu Buhari lórí ìgbésẹ̀ rẹ̀ ní ètò ní ṣe pẹ̀lú ìwé àbádòfin ti ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè yìí ẹ má yí kúrò nítùngbà. bùkátà ọlọ́run o nínú àtúntà ìròyìn tó tún jáde lówùúrọ̀ tó ní kedere lóhùndé inú ìwé ìròyìn Daily Post látàrí ìpínlẹ̀ Benue tó lọ yẹn lórí ti Samuel Ortom ó mà ti gbẹnusọ àníṣe ó ní ẹ wo ẹja túbọ̀ pèsè owó rọgùnrọgùn fáwọn òṣìṣẹ́ ọgbà tọmọkọlọ́lọ́kọ̀ òjọ̀ kan fún kínní láti lè rí pé ètò ààbò túbọ̀ fẹsẹ̀ múlẹ̀ dọ̀yìndọ̀yìn Samuel Ortom ó sọ ní ìwé ìròyìn Vanguard ìwé ìròyìn Daily Post ló ti sọ tèmi sọ yìí. tó nínú ìwé ìròyìn láàárọ̀ ti tòní jẹ́jẹ́ mọ̀ wípé wọ́n ń ṣe lálàyé pé látàrí pé oníkálukú ó ń pawọ́ ara rẹ̀ bọ́ṣọ oníkálukú ó ń fi aṣọ bu ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ oníkálukú kò fẹ́ kí àwọn ènìyàn mọ bí ètò ìlera òun ṣe rí wọ́n ń jẹ́ kó di mọ̀ pé eléyìí jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn àdójúkọ tó jẹ́ wípé ó fà á tó fi dàbí ẹni pé àjàkálẹ̀ àrùn HIV ó nira láti dojú ìjà kọ. bùkátà ọlọ́run o nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lówùúrọ̀ tó ní gbàgàdà lọ́wọ́n dé o ẹ̀rín músẹ́ rèé níbi tí àwọn ti jẹ́ kó di mọ̀ wípé ìpàdé àpérò gbogbogbò àwọn obìnrin ti bo tún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ó máa wáyé ní ọjọ́ 16 oṣù kínní ọdún 2022. tó nínú ìwé ìròyìn ló mọ̀ wá láàárọ̀ ti tù ní o Olayemi Akanni o bùkátà ọlọ́run o níbi tí ẹni tó ti fi ìgbà kan jẹ́ alága gbogbogbò fún àjọ EFCC tẹ́lẹ̀ tán ti jẹ́ kó di mímọ̀ pé tó gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ àpẹẹrẹ wa sí àjọ ìkùrònú kó ní kálukú kó tún ọmọlúwàbí ẹ̀ ṣe kò sí ní tó dà bẹ́ẹ̀ kò sí ní tó dáa tó lórílẹ̀-èdè Nàìjíríà. bùkátà ọlọ́run o kó tó nípa dókè lọ́hùn inú ìwé ìròyìn The Nation kábíyèsí ọlọ́run àṣekíw náà lọ́hùn nílọ lọ́láìṣẹ́ ò ní ẹni tó bá ti fi dà pa ní ìpadà náà lọ́ fi pa àti wípé kíní kan báyìí ń lè rí ẹ̀ṣẹ̀
ikú ni ó gbọ́dọ̀ jẹ́rìí ẹ̀ṣẹ̀ tá ń sọ bẹ́ẹ̀ tá ń ṣe wáàsí tá ń sọ̀rọ̀ yìí di mímọ́ ẹ̀yìn tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Kaduna Malam Nasir El-Rufai ló sọ dímọ̀ níwèé nation pé kò sí àyípadà kankan o fáwọn oníwà gbésùmọ̀ máa gbé bá fẹ̀mí ṣòfò bí kò ṣe pé kí ni ẹ fáyà wọn dànù. El-Rufai ló sọ dímọ̀ náà àìmọye ilé tó ti sọ dáwòrò kò sí bá méjì ju wípé ẹ wò àwọn tó ṣe fáwọn èèyàn ẹ ṣe fáwọn náà everything clear off. iná tẹ̀jáde ìròyìn the nation tó jáde lóòrọ̀ tòní lẹ́ẹ̀tì bá pàdé. tó ọjà òkè lọ́hùn tàbádé ká máa mú lọ́kọ̀ọ̀kan èjèèjì. ayé ló sọ kò lè ní lárí. Woman of Prayer Mountain. orí ló pe orí ẹlẹ́dá ni mo pe orí jọ̀wọ́ dá mi lóhùn orí owó níjọ́ tẹ́bí bá pọ̀nà níjọ́ tẹ́bí bá pọ̀nà kébí wọ́n máa rí ìrànà lọ́jọ́ náà ó. orí làbá bá ọba kò ṣàṣìlẹ̀ orí mi ò ẹlẹ́dá mi ò. orí làbá bá ọba kò ṣàṣìlẹ̀ orí mi ò ẹlẹ́dá mi ò má sùn lọ nígbà kankan orí mi má sùn lọ orí mi ò lọ́jọ́ tó olùpadà bá gbére jọ̀gbẹ́jọ́. jẹ́ kí ilé ayé mi kó tà mí lọ́wọ́ kó má wọ̀ mí nígbà kankan kémi máa rọ́nà láyé orí ló pe orí ẹlẹ́dá ni mo pe orí jọ̀wọ́ dá mi lóhùn orí owó níjọ́ tẹ́bí bá pọ̀ náà níjọ́ tẹ́bí bá. yìí tó sí lágbà ọjọ́ kẹtàlá sí ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejìlá láfiṣẹ́ o. agogo mẹ́wàá òwúrọ̀ lẹ́tọ́ ti máa bẹ̀rẹ̀ lójoojúmọ́ pẹ̀lú àwọn oríṣiríṣi àwọn adẹ́rìn pòṣónú àwọn òṣèré onítíátà àtàwọn olórin ẹ̀mí lọ́lọ́kan ọ̀jọ̀kan pẹ̀lú àwọn ènìyàn táyé ń fẹ́ láwùjọ wa sẹlẹ̀bírìtì lẹ́yìn máa bá pàdé owó wa ganilára ẹgbẹ̀rún kan àbọ̀ péré ní 1,500 naira 23 of December ní ayẹyẹ ìyàsọ́tọ̀ fún àwọn èwe ìwòyí aṣọ ìtẹ̀dẹ́lẹ̀ ilẹ̀ nìkọ̀ọ̀kan ni kò wọ̀ wá o. fún ìṣeré ọmọdé lókun ọ̀dọ́ wa ní bíbá pẹ̀lú ààbò tó dájú. inú ọgbà wa Tùngbẹ́ 100.9 FM ló ti wáyé o. ní Tùngbẹ́ close ọ̀nẹ́fowókan estate Ìṣàgámù road Ìtàlúwẹ̀ Ìkòròdú. ẹ má gbàgbé 30 to 26 of December ní o. gbogbo ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí wọ girama. gbogbo òbí gbogbo alágbàtọ́ ẹ̀yin oníléeṣẹ́ ńláńlá àti kẹ́rẹ́jẹ ẹ máa bọ̀ wá forúkọ àwọn ọmọ yín sílẹ̀. fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí nọ́mbà yìí. 08077498248 lẹ́ẹ̀kan sí 08077498248. Tùngbẹ́ 100.9 FM Children Christmas Funfair 2021 tọdún yìí gbogbo ìgbádùn ni o ọdún ayọ̀ la ó máa ṣe. ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ní Tùngbà FM 100.9. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn jákèjádò àgbáyé o. Ìjìnlẹ̀ inú. ìjìnlẹ̀ inú ìròyìn ṣe bẹ́ẹ̀ ń tẹ̀síwájú láti kàn ní Tùngbà 100.9 FM ìjẹ́ pé ẹ̀fíìsì ní tiwa iná tẹ̀jáde ìròyìn Daily Trust láti máa bẹ̀rẹ̀ àjọ alówùúrọ̀ tó ní níbi tí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ti kéde rẹ̀ síta wípé ẹ wo ọjọ́ kẹrìndínlógún àti ọjọ́ kẹtàdínlógún oṣù kìíní ọdún 2022 wọ́n sọ dímọ̀ wípé ìpàdé àpéjọ àpérò gbogbo àwọn obìnrin nínú ẹgbẹ́ òṣèlú All Progressives ọ̀ni ó máa wáyé ní àlù Àbújá tí í ṣe gbọ̀ngàn táwọn ti pèsè kalẹ̀ láti péjọ fún ti àpérò ìyẹn ti àwọn obìnrin nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tá ń sọ bẹ́ẹ̀ èyí jáde nínú àtẹ̀títà tí ẹ̀ tún jẹ́ Honourable Stella Ehufu Oketete tó fi léde tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ pẹ̀lú tí wọ́n rí sí ẹ̀wọ̀n ètò lórí àwọn ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ àwọn obìnrin tí wọ́n ṣojú ìyẹn nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ló fi léde lánàá èdè yìí ó ṣẹlẹ̀ náà tó fi léde ó ní obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà Her Excellency
ẹ̀yẹ Aisha Muhammed Buhari wọ́n ní ó máa pẹ̀lú ohun gbogbo ló máa jẹ́ olùgbàlejò yẹn nínú ìpàdé àpérò gbogbo tó ń ṣe pẹ̀lú àwọn obìnrin kódà wọ́n sọ dímọ̀ pé òun ló máa ṣí aṣọ lójú ìpàdé òun kò ṣàì mẹ́nubà ẹni tó jẹ́ honourable minister Zainab Ahmed pẹ̀lú tó jẹ́ Ogun State Deputy Governor mo sọ nípa abilékọ Naimot Salako Oyèdélé pẹ̀lú igbákejì alága ẹ̀yẹ abilékọ Ìrẹ̀nẹ̀ Ìdàbò gẹ́gẹ́ bí akọ̀wé ó ní gbogbo pátápátá ló máa péjú pésè kódà wọ́n sọ mímọ̀ pé gbogbo kùrùkẹrẹ gbogbo ẹ̀ ṣe máa lọ lọ́jọ́ náà tá àṣeyọrí máa fi bá kódà ètò àti àlàkalẹ̀ kí ló ń ta fẹ́ ṣèpàdé lé lórí kí ló ń tó fẹ́ ṣẹlẹ̀ fáàlà ti máa ṣe tó gbogbo máa fi lọ ní rọ́nù wọ́n ní gbogbo ìpàdá lọ́ ti péjọ lọ́ ti ṣàṣàrò lé lórí kó ba lè bọ̀ sí rọ̀nù gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti jẹ́ àwọn obìnrin ọ̀nàwó kò lè yẹ o ọjọ́ kẹrìndínlógún àti ọjọ́ kẹtàdínlógún oṣù kínní ọdún 2022 ìpàdé àpérò gbogbogbò tó ṣe pẹ̀lú àwọn obìnrin ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ó máa wáyé níbo nílùú Àbújá ẹ fẹ́ látẹ̀jáde ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ẹ náà fẹ́ lọ àbí ẹ lọ sínú ẹ̀rọ Daily Trust tó jáde lówùrọ̀ tòní àtẹ̀síta ẹ̀ níbẹ̀ lẹ́ẹ̀tì bá pàdé. tó pẹ̀lú ẹ̀mí ẹ̀kan ni o fẹ́ẹ́ lóyún ìjú ṣe bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ lápá Ó yá. ìjọ tèmi o ìwé ìròyìn The Vanguard ni mo ti mú ròyìn ṣe bẹ́ẹ̀ tẹ̀síwájú láàárọ̀ ti tòní níbi táwọn àgbà ọ̀jọ̀gbọ́n onílàákà ti ń jẹ́ kó di mímọ̀ pé àìfinipé ní àìfihàn pèèyàn ní mara oko sanba tẹ́wọ̀lú Yorùbá ló sọ bẹ́ẹ̀ gòkè kọ́ kí mọ̀ ṣe fàdà ọlọ́mọ o nínú ìwé ìròyìn Vanguard ọ̀hún tí ròyìn tẹ̀síwájú agbègbè Niger Delta ni mo lọ ìpínlẹ̀ Bayelsa ni mo kọ́kọ́ kọrí sí ǹjẹ́ kí ló ń tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ níbi táwọn alẹ́nu lọ́rọ̀ àwọn èèyàn kàǹkà láwùjọ àwọn tí Ọlọ́run bá mi ti dẹlẹ̀ fún tí wọ́n ti gbé ń jẹ́ kó di mímọ̀ fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà pé kí ló wà dé gan-an tẹ́ ẹ fi ń kó èrè igi mọ́bì àwọn la o kí ló dé gan-an tẹ́ ẹ fẹ́ fi ààyè tó bá ti jù sílẹ̀ nínú ọ̀rọ̀ ìṣètò ìlú kí ló dé tó fi jẹ́ wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò ní pàtàkì jùlọ àwọn jagunjagun lórílẹ̀‐èdè wa Nàìjíríà tá a mọ̀ sí Nigerian soldier wọn ò fẹ́ bọ̀wọ̀ fún ẹnikẹ́ni o kódà wọn ò mọ ìlẹ̀kẹ̀ ọrùn wọn ò mọ orí adé bẹ́ẹ̀ ni wọn ò sì mọ àwọn ìjòyè pàtàkì láwùjọ ǹjẹ́ kí ló ń tó ń ṣẹlẹ̀ ní agbègbè àti àyíká yìí tó fi dàbí ẹni wípé wọ́n kàn ń kéèrè igi mọ́bì wọn la o tí wọ́n kàn ti fọ́ṣán pọ̀ mọ́yánrin wọ́n wòye wípé ní bóyá nítorí pé ètò ààbò tí wọ́n ń ṣiṣẹ́ lórí rẹ̀ lọ́wọ́ ni o wọ́n ní pé gbogbo àwọn tó dàbí ẹni pé wọ́n ń gba orí omi tí wọ́n ń wọ ọkọ̀ ojú omi agbérapá tá a mọ̀ sí flying boat àti àwọn tó jẹ́ pé wọ́n wà lójú omi bákan náà tó jẹ́ pé ship àbí ọkọ̀ ojú omi lọ́lọ́kan òjọ̀kan làwọn náà ń wọ̀ o wọ́n ní wọn ò tiẹ̀ wá mọ orí ilẹ̀ wọn ò mọ orí omi ní gbogbo àsìkò yìí níṣe ni wọ́n ń sọ pé kí torí adé àti àwọn ìjòyè pàtàkì láwùjọ kí wọ́n máa káwọ́ sókè àti gbogbo ìṣẹ̀dá tó bá ti ń kọjá ní orí omi o ní pàtàkì jùlọ tí wọ́n bá ti ń dé agbègbè ibi tí àwọn ẹ̀ṣọ́ aláàbò orílẹ̀-èdè tá a mọ̀ sí Nigerian soldiers tí wọ́n bá ti dé agbègbè wọn níṣe ni wọ́n ń pàṣẹ fún wọn pé tó oníkàlùkù ẹ̀ máa káwọ́ sókè èyí pẹ̀lú ọ̀kan òjọ̀kan àwọn ìfìyàjẹni míì tí ò níye lórí tó jẹ́ wípé ó tàbùkù orílẹ̀-èdè yìí àti ètò ìṣèjọba wa èyí ló wá jẹ́ káwọn alẹ́nu lọ́rọ̀ ó máa ń sọ̀rọ̀ pé kí ló dé gan-an tí wọ́n kàn tiẹ̀ fi ń kọ́mọ lùbọ́pọ̀ lọ́nà tí ò tọ́ kí ló dé tí wọ́n fi ara ní ará ìlú lọ́nà tí ò bófin mu wọ́n wòye wípé ó kù díẹ̀ káàtó pẹ̀lú àwọn ìgbésẹ̀ tá à ń gbé àtàwọn ìwà kọ̀ọ̀kan tá à ń hù tó ṣe pé ó ń tàbùkù orílẹ̀-èdè yìí yẹ pé kí ló dé gan-an ẹ jẹ́ abára sòótọ́ ọ̀rọ̀ o ẹni tó bá gbọ́ kó sọ fẹ́ni tí ò gbọ́ nínú àwọn lọ́gàálọ́gàá tó yẹ kó lè pe àwọn èèyàn yìí sí àkótó ìrònú kí wọ́n bá wọn sọ̀rọ̀ níbi tí wọ́n ti gbé gbọ́ o wípé kí wọ́n tiẹ̀ má lè wá wò pé àwọn kan ló ní ìlẹ̀kẹ̀ pàtàkì lọ́rùn tá a mọ̀ sórí adé tó ń ta dé lórí àwọn kan ló jẹ́ ìjòyè pàtàkì láwùjọ tó yẹ kó wọ́n lè bu ọlá fún jọjọ wọ́n wòye wípé kò sẹ́yìn tó kan àwọn ènìyàn tó jẹ́ ẹ̀ṣọ́ aláàbò ọmọ ológun yìí pẹ̀lú pé jẹ́ nílá wọn ní everybody gbogbo èèyàn pátá ni wọ́n dákúnlẹ̀ sọ pé kó káwọ́ rẹ̀ sókè láwọn ibi tó tọ́ àti ibi tí ò yẹ láì ṣe pé wọ́n jalè tàbí pé wọ́n rìnrìn òru wọn ò pariwo pé bóyá olè ń jà wọ́n kí wọ́n sọ pé bóyá wọ́n fẹ́ fọ̀rọ̀ wá gbogbo wọn lẹ́nu wò bẹ́ẹ̀ wọn ò sì sọ pé làásìgbò kan bẹ́lẹ̀ kí ló dé tán fi hurú wà yìí ẹ wo gbogbo ẹ̀ ní agbègbè Bayelsa ni o àwọn ènìyàn agbègbè Niger Delta wọn ni ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ kì bá dáa báyìí àwọn tí ó bá àwọn èèyàn yìí sọ̀rọ̀ kí wọ́n bá wọn sọ̀rọ̀ kó tó di iṣu àtàyàn yẹn inú ìwé ìròyìn Vanguard ni ìròyìn ọ̀hún sọ̀rọ̀ sí láàárọ̀ ti tòní ibẹ̀ gángan ni gòkè ti gbé káwù fada ọlọ́mọ ìròyìn bá tún wà ń bẹ̀ já tẹ̀síwájú. bùkátà ọlọ́run o nínú àtẹ̀jáde ìwé ìròyìn The Nation tó jáde lówùúrọ̀ tó ní ibẹ̀ mo ti bẹ̀rẹ̀ ìrìn àjò mi ṣùgbọ́n FCC market superfeed onírọ̀ kí n lọ kí n bọ̀ nù. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. No more war prayer mountain. No more war prayer. Orí làbá bọ̀ wá ó bá fò ṣàṣìlẹ̀ orí ló ẹlẹ́dàá mi ò má sùn lọ nígbà kọ̀ọ̀kan orí mi má sùn lọ orí mi ò
rárá yé ibi tí máa dé láyé mi kí n débẹ̀ bàmí ṣe kó dàmú bàmí ṣe jẹ́. Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ṣe bẹ́ẹ̀ tẹ̀síwájú láti kọ́ ní tún gba 100.9 FM níbi tó jẹ́ pé ẹ̀fí sí ń tíá. Àwọn kan ní wọ́n fẹ́ gbọ́ bó ṣe ń lọ ọmọ tó ń gbé sí 100 ni lẹ́yìn 100 fígọ̀ tó tún kàn ẹ̀yìn 100 ló wà tó tún gbé sórí 0.9 lẹ́yìn 9 fígọ̀ tó tún kàn lẹ́yìn bí àtẹ̀lé bá bọ́ sí. Ẹ wo Ọdúnwẹ̀rẹ̀ The Nation tó jáde lówùúrọ̀ tó ní ibẹ̀ ni àtẹ̀síta rẹ̀ tó mo fẹ́ kà í wá níbi táwọn gómìnà tó ti sọ di mọ́ pé kí ló fẹ́ bà wọ́n lẹ́rù ẹ̀rù kò sínú ọkọ̀ àwọn ṣé torí parẹ́ Muhammadu Buhari àbí torí pé àwọn ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin lórí àtúngbéyẹ̀wò rí òfin tó jẹ́ pé wọ́n kàn pa pé dandan ó gbọ́dọ̀ jẹ́ ètò ìdìbò gbagba làṣàǹtà ló gbọ́dọ̀ máa wáyé nìyẹn létò ìdìbò abẹ́lé wọ́n ti sọ dípò pé lẹ́nu ẹgbẹ́ òṣèlú kí ló wá máa bà wọ́n lẹ́rù kí ló kú fẹ́ parẹ́ Muhammadu Buhari ẹ̀yìn tàbí sọ̀rọ̀ di mímọ́ ẹ̀yìn tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkìtì pẹ̀ tó jẹ́ alága gbogbogbò fún àgbáríjọ àwọn gómìnà lórílẹ̀‐èdè Nàìjíríà òun ló sọ di mímọ́ mọ́ sọ nípa Káyọ̀dé Fáyẹmí òun ló bẹnu àtẹ́lu àgbésọ àròsọ ọ̀rọ̀ yìí tó tẹ̀wọ̀n tó táwọn yẹn gbépò ìkiri ẹnu pé ààrẹ Muhammadu Buhari lórí ìpinnu rẹ̀ tí kò ṣe bọ́wọ́ lu àtúngbéyẹ̀wò ìwé òfin táwọn ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin ṣe tó sọ ní pàtàkì jùlọ lórí ọ̀rọ̀ ètò ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà lè tọ́ ṣe fún tọdún yìí ó sọ di mímọ́ ó ní ẹ̀wò ó ní tẹ́bá tà ń tọ́ ni àìtọ́ ó máa ti padà di ẹ̀rọ onídìí ó ní tẹ́bá wò fín dáadáa ó ní tẹ́bá wò ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà lórí àléfà ó ní nítòun o n lè sọ gbàgbàgbà wípé ìdìbò ohun àkọ́kọ́ tó gbé òun wọlé gẹ́gẹ́ bí gómìnà yẹn ní ìpínlẹ̀ Èkìtì ó ní ìdìbò gbàgbà làṣàǹtà ni ó ní ẹlẹ́kejì ni wípé ó ní ètò ìdìbò tó gbé wọlé fún sáà kejì ó ní kò ṣe ètò ìdìbò gbàgbà làṣàǹtà ó náà lòun àti ìtọ́wò nínú méjèèjì rí nínú ètò ìdìbò gbàgbà làṣàǹtà ó àti kì í ṣe gbàgbà làṣàǹtà ó ní bó méjèèjì ló ti tọ́wò ó ní ààrẹ Muhammadu Buhari sì rè tẹ́ bá wọ̀n dáadáa ó ní bẹ́ẹ̀ náà lórí sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Muhammadu Buhari ó ní ṣùgbọ́n a gbọ́dọ̀ lè rosọ́tún rosọ́sì torí pé kíni tí náà inú bá ń dùn èèyàn kì í ṣòfin tí náà inú bá sì dùn kẹ̀dẹ̀rẹ̀ èèyàn gbọ́dọ̀ wo bákan méjì kó tó sọ̀rọ̀ torí àti sọ̀rọ̀ tó àti múṣẹ ó láti wípé a gbọ́dọ̀ gbé sọ́tún sósì láti lè tún pẹ̀lú pé kí ló lè túbọ̀ mú ètò ìṣèjọba àwa ara wa túbọ̀ fìdí múlẹ̀ túbọ̀ gbòòrò sí tàbí túbọ̀ rọrùn fáwọn ará ìlú ó ní òyìn ló fà sọ́tún sósì ó ní èrò lọ́gbẹ̀gbẹ̀ gidi o tá a bá àrò báyìí á ṣàn á padà dómi ó ní àwọn gbèsè tí ààrẹ Muhammadu Buhari gbé láì bọ́wọ́lù ó ní kì í ṣe fún bá méjì o ó ní ẹ̀wò dáadáa ó ní ṣé ààrẹ Muhammadu Buhari tó tún padà lọ sórí àléfà ni àbí òun ti fẹ́ padà sórí ipò gẹ́gẹ́ bí gómìnà fẹ́ gbọ́ ẹ̀kẹ́ tó ní rọ̀ ó ní ṣùgbọ́n ìrọ̀rùn gíní rọ̀rùn ẹyẹ ó ní torí pé kí ni àríṣe láríkà sì rè bàbá ìrègùn ni fún ìdí èyí ló ṣe gbà kíyàn gbé sọ́tún gbé sósì kíyàn tó wò pé ẹ wá o ẹ jẹ́ ká ṣe bó ṣe ṣe kó bá dìbò ṣe nítorí òun o èyí tẹ́ ẹ kàn pátẹ́ mọ́ ní dandan ọ̀ràn ọyàn yìí wípé ṣe ètò ìdìbò abẹ́lé lára àwọn ẹgbẹ́ òṣèlú lọ́lọ́kan òjọ̀kan tó láti fọ ọmọ yìí sílẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ gbàgbà làṣà tó nírọ̀ o á ṣe kàn pa irọ́ o kò sí tipátipá nìkan ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ bá ti ṣe é fò ní kẹ́jẹ́ ká máa sọ kó ẹ̀ ìdí rẹ̀ tí ààrẹ Muhammadu Buhari ṣe kọ̀ láti bọ́wọ́ lu ìwé ọ̀hún táwọn ọmọ iléègbèmọ̀ aṣòfin àgbà gbé kàwá sí pé yá dandan ó gbọ́dọ̀ bọ́wọ́ lórí rọ́ ó ní àgbàjá kì í bá wọ jẹ́ ẹ fẹ́ ròyìn òun lẹ́kùnrẹ́rẹ́ ẹ lọ sínú àtẹ̀síta ìròyìn The Nation tó jáde lówùúrọ̀ tòní níbẹ̀ lẹ́tì rí gómìnà ìpínlẹ̀ Èkìtì tó ti ń kọrí pé ìbẹ̀rù kò sínú ọkùn àwọn torí pé kí ni ẹ̀yìn wá ọ̀la òun làwọn rò ní gómìnà ní ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà òun ló rò ní òṣè bọ́wọ́ lu ìwé yìí ẹ fẹ́ rí lẹ́kùnrẹ́rẹ́ ẹ fẹ́ rí ìwé orin yẹn àbí ẹ fẹ́ rí bẹ́ẹ̀ ṣe kọ́ ẹ lọ sínú àtẹ̀síta ìròyìn The Nation tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ yẹn níbẹ̀ lẹ́tì bá pàdé. ọlẹ́ mẹ́kànlẹ́ o káta ọlọ́run o ohun tó bá jọ ní jẹ́ fún ìwé ìpè ìpàlejò pósí ẹ̀lérí adigbọ́nà kúbà náà ó jọ mi alábàánu ìrìnàjò méjì bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú nínú ìwé ìròyìn The Punch tó wà níwájú mi láàárọ̀ ti tòní ibẹ̀ gangan ni mo tún fẹ́ padà sí o ǹjẹ́ ó jẹ́ mọ̀ wípé lórí ọ̀rọ̀ ìwé àbádòfin tó jẹ́ pé wọ́n gbé pò yẹnu lórí ọ̀rọ̀ ìdìbò tó gbangba làṣàtà táàmù sí direct primary àti indirect primary tó jẹ́ wípé èyí tó ní jẹ́ oníkọlọkọlọ gbogbo ẹ̀ pátá láti fojoojúmọ́ ṣàlàyé láti yànnàná rẹ̀ níkànnì Tùngbà 100.9 FM o ǹjẹ́ jẹ́ mọ̀ wípé lórí bí ààrẹ Muhammadu Buhari bí wọ́n ṣe bu ẹnu àtẹ́ lu ìgbìyànjú àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin lórí wípé wọ́n fọwọ́ sí i láti rí wípé kí àwọn aráàlú kí wọ́n máa dìbò fún ẹni tó bá wù wọ́n ní ètò ìdìbò abẹ́lé tá a mọ̀ sí direct primary ìyẹn pé kí àwọn aráàlú fúnra wọn tí wọ́n jẹ́ ojúlówó ọmọ ẹgbẹ́ òṣèlú kí wọ́n tẹ̀ka dìbò yẹn ẹni tó bá wù wọ́n pé ẹni tá à ń fẹ́ rèé o tí kì í ṣe pé wọ́n mọ̀ yẹn délégéètì àwọn aṣojú ìyẹn àwọn olóyè ìpínlẹ̀ ǹjẹ́ jẹ́ mọ̀ pé
bí àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà àti àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣojú ṣòfin bọ́n ṣe ń là kàkà wípé kí ọ̀rọ̀ nípa ètò ìjọba àwarawa kó lè jẹ́ àǹfààní aráàlú bẹ́ẹ̀ tí ààrẹ Muhammadu Buhari gan ní ìwé àbádòfin wọn òfin 8 ọ̀tọ̀ọ̀tọ̀ ní ààrẹ Muhammadu Buhari dàbúlẹ̀ tí wọ́n sọ wípé àwọn òfin lè fi ọwọ́ sí o bẹ́ẹ̀ tí wọ́n sì fẹ́ lu àṣẹ ipò gẹ́gẹ́ bí adarí gẹ́gẹ́ bí ẹni àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà wípé ṣe bí àwọn làárẹ̀ bẹ́ẹ̀ sì rèé a kì í fi níjòyè àwòdì kó mọ̀ lè gbádìí ẹ̀ gbogbo bí ààrẹ ṣe ń gbìyànjú tí wọ́n ń gbìyànjú láti sọ pé sẹ́ àníyàn ó pàṣẹ ipò bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà tá a mọ̀ sí House of Senate àwọn gan dúró tán pé wò ó ààrẹ ipa wa ká láti yọ ọ́ kúrò nípò bẹ́ẹ̀ sì rí àwa náà lágbára jù ọ́ lọ ààrẹ ń dúró pé èmi lẹ́ni àkọ́kọ́ the first citizen of this nation àwọn náà sì ń jẹ́ kó nímọ̀ pé àwa gangan la fi àfọbàjẹ́ o ọ̀kan ń lérí ọkùnrin ń lérí kíkákíká tọ́ka torótoró ní ìbẹ̀rù bójú ń tiran tọkùnú àwọn méjèèjì rèé o ń jẹ́jẹ́ mọ̀ pé lórí wípé bóyá bí wọ́n ṣe ń dúnkùkù lajà mọ́ ààrẹ Muhammadu Buhari ìyẹn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà lọ́gán ni àwọn àgbáríjọ gómìnà orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n sọ pé ti Buhari làwọn ń ṣe o kò tọrọ kúkú ni kò sẹ́ni tí wọ́n fún lọ́kọ́ tí ó ní roko sọ́dọ̀ ara rẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀dá ló ti mọ̀ wípé sẹ́ àní àwọn gómìnà yìí gangan ló ní àwọn délégéètì tí ó jẹ́ wípé wọ́n máa ń lò níbi indirect election ìyẹn èyí tó jẹ́ pé àwọn olóyè ẹgbẹ́ nìkan ló láǹfààní láti dìbò ìyẹn ni tó bá wù wọ́n bẹ́ẹ̀ sì rèé ohun tí a bá fọn fún fèrè ni fèrè ó fún síta ṣùgbọ́n àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin wò àpẹẹrẹ àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣojú ṣòfin wípé àwọn ẹ bá wo ló ṣe jẹ́ wípé àwọn kan nípínlẹ̀ ni wọ́n mọ̀ jẹ gàba lé àwọn tí àwọn jẹ́ ọ̀gá wọn nílùú Àbújá lórí kò lè ṣeé ṣe ọ̀rọ̀ yìí ló di iṣu ata yányán láàrin àwọn méjèèjì o ààrẹ Muhammadu Buhari ibi tó fi sí làwọn gómìnà orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n fi sí ṣùgbọ́n tí àwọn amòfin wa ìyẹn àwọn Nigerian senators wọ́n sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ o pé aráàlú ló lẹ́tọ̀ọ́ láti dìbò fẹ́ni tó wù wọ́n nígbà tí àwọn ààrẹ pẹ̀lú àwọn gómìnà ń sọ pé àkòsẹ́ṣẹ̀ ń bẹ bí ó bá jẹ́ pé àwọn olóyè ẹgbẹ́ ni wọ́n kàn pa láṣẹ pé ó yá ẹ jẹ́ á dìbò fún àwọn tí a bá ń fẹ́ ẹ wo inú ìwé ìròyìn The Punch lọ̀rọ̀ yìí wà láàárọ̀ tí tó ní iṣu àtàyànyàn yan pẹpẹ skata inú ìwé ìròyìn The Punch ni ó ní agbára skata ó ní agbára ó ń tutọ́ sókè ó ń fojú gba ààrẹ ń lejú kókó àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà àwọn gan fajúro àwọn gómìnà ń sọ pé ẹ bára yín dà sọ́hùn ààrẹ tààrẹ làwọn ń ṣe o àti tó jẹ́ PDP o àti APC àti HID àti gbogbo òṣèlú àpapọ̀ wọ́n ní tààrẹ Muhammadu Buhari làwọn ń ṣe o. kò sẹ́gbẹ́ ìṣèlú bí kí o. inú tẹ̀jáde ìwọ́rọ̀ ní nation tó jáde lóhùn náà tó ẹrù fa kí ló dé orin rè má kiri kí ló fa ó ní gbanigbani tètè dákun gbà wá ta ló ń bá wí ta ló ń fẹ́rẹ̀ fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ló lọ ké gbà jáde sí o pípẹ́ tuntun nígbà òun là ń sátọ̀ ààrẹ Muhammadu Buhari ẹ dákun ẹ gbà wá kalẹ̀ lọ́wọ́ tani lọ́wọ́ agbésùmọ̀mí agbébọn afẹ̀míṣòfò àwọn oníwà jàǹdùkú tó jẹ́ pé ẹ̀mí àwọn èèyàn ò ṣe ẹ̀jọ́ wọn lójó kò ń pa wọ́n nípakúpa àti wípé ó ní ẹ̀dúró náà ó ní kí ló ń jẹ́ ìrònúpìwàdà fún ẹ tó jẹ́ wípé ó gbẹ̀mí yòó ti di ìdà pani ó ní ìdà ló tọ́ láti fi parúfẹ́ ẹni bẹ́ẹ̀ àti wípé àyípadà kọ́kọ́ ò sí fún oníwà jẹ̀gídíjẹ̀gan agbébọn afẹ̀míṣòfò èèyàn bí kò ṣe wípé káwọn tó jẹ́ òṣìṣẹ́ ológun elétò ààbò kọ́ dá wọn padà sọ́dọ̀ ẹni tó dá wọn nítorí pé kí ni ìwà láàyè wọn ìnira ló ń kó bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní pàtàkì jùlọ ní ìpínlẹ̀ Kaduna pẹ̀lú bẹ́ẹ̀ ìṣẹ̀mí àwọn oníṣekúṣe ó ní ẹsẹ̀ dúró náà tó bá sẹ̀ ní wọ́n ronú pìwàdà àárín ìbọ̀lọ́fẹ́ gbé ìbọ̀lọ́fẹ́ ṣèlú wọn máa dáyàtọ̀ ni lọ́dẹ̀ sì máa wà láwọn onírọ́ ó ní kò gbọdọ̀ sí ìrònú pìwàdà kankan ipò ya àwọn atẹ́wọ́ gbà wọn pa wọ́n ti yí padà wípé gbogbo àtọ́jú yẹ ká gbà sí ìgbà ìmọ̀ kó wá darapọ̀ mọ́ àwọn èèyàn àárín àwọn ta ni táwọn máa ṣe gómìnà wọn àwọn àníta ọlọ́fẹ́ gbé ìjọba ìbílẹ̀ ọlọ́fẹ́ wà á sì máa wọ̀ tó yẹ pé wọ́n fi gbẹ̀bọ̀ wọ́n fẹ̀mí òṣùpá ti pé ṣé ti gbẹ̀bí pé kò lè tán lọ́wọ́ ẹni tó jẹ́ pé kò lè tán lára ẹni tó jẹ́ pé ó ti ní kòkòrò nú ẹ̀jẹ̀ lọ́pọlọ tó jẹ́ pé iná òun máa ń jẹ sí lára jẹ́ pé ó dúlé èmi sí kó wà lára àwọn èèyàn á tún fẹ̀mí àwọn èèyàn ṣòfò ní ó ní kò sí tàbí ṣùgbọ́n ọ̀nà kan gbòógì tó tọ́ láti tọ̀ ní pé kọ́ tètè dá wọn padà sọ́dọ̀ tó ṣẹ̀dá wọn torí pé kí ni ìwà láàyè wọn ìnira ló kó bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní pàtàkì jùlọ àwọn olùgbé ìpínlẹ̀ Kaduna ní iléeṣẹ́ ààrẹ nílùú Àbújá ní gómìnà Nasir El-Rufai ló ti sọ̀rọ̀ ohun ní mímọ̀ nígbà tó lọ kí gbẹ̀jáde bá ààrẹ Muhammadu Buhari pé ẹ mà dákun ẹ gbà wá kalẹ̀ látàrí bí àwọn oníwájà àdúgbò agbébọn fẹ̀mí ṣòfò bẹ́ẹ̀ fẹ̀mí àwọn ṣòfò pẹ̀lú bẹ́ẹ̀ fi ẹ̀mí àwọn aráàlú àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún ṣòfò bẹ́ẹ̀ ṣe ní ṣekúṣe kódà bẹ́ẹ̀ ṣe ń dáná sun dúkìá ló ń gbẹ̀bọ̀ ló ń gbẹ̀mí àwọn èèyàn ó ní yàtọ̀ sí yẹn ó lọ́pọ̀lọpọ̀ hílàhílo láti kó bá àwọn aráàlú olóko lè roko olódò lè rodò ẹni tó lọ sí ìdí ọ̀rọ̀ ajé kò lè lẹ́bi ara díẹ̀
kí ló wá dé wọ́n ní kó àtọ́ mẹ́rin kíkọ́ kọ̀ọ̀kan pa ni ó ní ẹ̀wọ́ ààrẹ Muhammadu Buhari tó bá ní kó òun họra gbẹ bí kó òun ti dúdú fọ kó òun máa họra ó ní sà òun lè họra dẹ́gun ó ní ìdílé òun ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ o torí pé kí ni bí ọ̀rọ̀ ṣe gbé òun ò fẹ́ máa sọ ìdílé tóun ṣe mẹ́rin tó jẹ́ kọmíṣánná tó ní sọ̀rọ̀ ètò ààbò abẹ́nú ìyẹn ní ìpínlẹ̀ òun sọ Samuel àrùn àbábá ó yẹ ṣe àlàyé fún ààrẹ Muhammadu Buhari òun náà bá tún dọ̀rọ̀ bólẹ̀ ó ní sà Muhammadu Buhari tẹ́ bá fojú tẹ́ bá débẹ̀ àti pé pẹ̀lú ròyìn táwọn mú wáyé ẹjọ́ ẹ túbọ̀ ṣe àgbàkún àtúbọ̀ ṣe àlékún àwọn òṣìṣẹ́ ọmọ ogun elétò ààbò àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ní káàkiri gbogbo ìjọba ìpínlẹ̀ mẹ́rìndínlógójì tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà ní pàtàkì jùlọ ẹ bá wọn darí àwọn òṣìṣẹ́ ọmọ ogun ságbàdo àwọn láti lè kojú àwọn agbésùmọ̀ mẹ́wọ̀n pẹ̀lú bẹ́ẹ̀ ṣe àwọn ní ìṣekúṣe ẹjọ́ ẹ dákun ẹ gbà wá ààrẹ Muhammadu Buhari ìdí rèé tàbí wá sí ọ̀dọ̀ yín ààrẹ Muhammadu Buhari láti gbà wá kalẹ̀ kúrò lọ́wọ́ àwọn agbébọn afẹ̀míṣòfò àwọn oníwàjà gidijagan tí wọ́n gbẹ̀mí àwọn èèyàn nípakúpa ní ìpínlẹ̀ ọ̀hún tá à ń sọ bẹ́ẹ̀ níbo ló ti jáde ẹlọ́sìn ìwé ìròyìn The Nation tó jáde lówùúrọ̀ tòní níbẹ̀ lẹ́tì gómìnà El-Rufai ìyẹn tìpínlẹ̀ Kaduna tó ti sọ di mímọ̀ lówùúrọ̀ tòní. Ọláyẹmí Akanni o kátà Ọlọ́run o ẹjọ́ mọ̀ ní ṣe fẹ́ máa ń tẹ̀síwájú according to kádàrá ìwé ìròyìn The Guardian ni mo tún ṣí báyìí o níbi tí àwọn àgbààgbà ọ̀jọ̀gbọ́n nílẹ̀ akáyì tó ń jẹ́ ọmọ kóòtù òjìrí gbàgbọ́ndò sẹ̀tẹ́ ti jẹ́ kó di mímọ̀ pé ìṣẹ̀dá kí ìṣẹ̀dá tó bá ti ń béèrè ọ̀rọ̀ báyìí ó fẹ́ di rẹ̀ gbọ́. jẹ́jẹ́ mọ̀ pé ààrẹ Muhammadu Buhari ló ń jẹ́ kó di mímọ̀ pé tó gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí ti sún àwọn kan ògiri kàngàn náà o bẹ́ẹ̀ sì rí ẹ fẹ́ gbọ́ ìtàn gbèsè ayé àwọn ni o àwọn ṣetán láti sọ o wọ́n ní pé ẹni káwọn olórí bu eru wá ti ń jó lórí omi lórí iná táwọn dá wọn wọ́n ní eru rẹ̀ rèé ẹ̀rù ò ní bà wọ́n o nítorí pé ọmọ akẹ́kọ̀ọ́ kì í ṣojú wọn ní pé lórí ọ̀rọ̀ tí àwọn ènìyàn ń gbé wòye ẹnu tó fẹ́ dàbí ẹni pé wọ́n fẹ́ máa rí àwọn ní ìdí alátakò lórílẹ̀‐èdè Nàìjíríà nípa ti òfin tó jẹ́ pé wọ́n ń gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà tí àwọn fi sọ pé àwọn ò lọ́wọ́ sí ọ̀rọ̀ ètò ìdìbò gbangba làṣááta tó jẹ́ ti abẹ́lé ìyẹn direct primary election wọ́n ṣe lálàyé pé àkọ́kọ́ náà káwọn ó sọ òótọ́ ọ̀rọ̀ fúnra wa wọ́n ní wípé ẹni pé ètò gbangba làṣááta ọ̀hún ètò ìdìbò gbangba làṣááta ìyẹn direct primary lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní pé owó ló ń gbọ̀n lọ bí ẹni pé a kàn ń náwó sí gbàtú à ń fowó ṣòfò ní nítorí pé bí èrò bá ṣe pọ̀ tó náà ni wọ́n ṣe náwó mọ́ gẹ́gẹ́ bí ohun tí ààrẹ Muhammadu Buhari ń gbìyànjú àti sọ láàárọ̀ tuntun ní wọ́n tún tẹ̀síwájú wọ́n ní wípé ìgbésẹ̀ yìí láti sọ pé kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú kan tí a máa ká wo wípé wọ́n pọ̀ dáadáa ká sọ pé kí wọ́n parapọ̀ níbì kan kí wọ́n sọ pé bóyá wọ́n fẹ́ máa dìbò ìyẹn ètò ìdìbò gbangba làṣááta tá a mọ̀ sí direct primary wọ́n ní wípé ǹjẹ́ ọ̀rọ̀ nípa ètò ààbò ń kọ́ lórí ẹ̀mí àti dúkìá o ṣé kìí ṣe pé à ń dọdẹ àti fi ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ṣẹ̀dá ṣòfò pẹ̀lú àwọn kókó ọ̀rọ̀ míì tí ààrẹ Muhammadu Buhari tí wọ́n gúnlé lórí ọ̀rọ̀ yìí o wọ́n wòye wípé a lè fi bẹ́ẹ̀ jẹ́ olódodo àti olótìtọ́ tó nínú ìgbésẹ̀ yìí torí náà ń kọ́ pé kí ló burú nínú kí àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan àti àwọn alẹ́nulọ́rọ̀ àti ó jẹ́ wípé tó jẹ́ pé wọ́n jẹ́ atukọ̀ ẹgbẹ́ òṣèlú kí wọ́n kúkú mú àwọn olóyè ẹgbẹ́ kí wọ́n sì máa rí sí ọ̀rọ̀ nípa ètò ìdìbò kí wọ́n jọ jókòó lórí ẹni tí wọ́n bá fẹ́ fi kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni olùdíje dupò lábẹ́ àmúradà ẹgbẹ́ òṣèlú kan gẹ́gẹ́ bí ohun tó ń bẹ nínú ìwé ìròyìn láàárọ̀ tòní. torí náà nǹkan ni ààrẹ Muhammadu Buhari fi mú ìgègé àti tákàdá tí wọ́n sì kọ àkànkọ lẹ́tà tí wọ́n fi ránṣẹ́ sí ẹni tí ó jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin yẹn the speaker House of Representatives bákan náà ni wọ́n fi ránṣẹ́ sí ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà the president House of Senate wọ́n ṣàlàyé fún wọn pé tó gbogbo ọmọ ẹgbẹ́ o ìdí àti ìtumọ̀ tí àwọn fi gbé ìgbésẹ̀ tí àwọn gbé láti sọ pé àwọn wọ́gi lé gbogbo ìpàdé àti èròǹgbà àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórí ọ̀rọ̀ direct primary election pé ètò ìdìbò gbangba làṣááta wọ́n ní lójú ìwòye táwọn kò lè ṣe wá láǹfààní àti pé orí ọ̀rọ̀ yìí gangan làwọn dúró léwu tó bí ẹ bá ń sọ pé bóyá àwọn jẹ́ apàṣẹ wàá lórí ọ̀rọ̀ yìí àwọn fẹ́ lo agbára ipò fún ìgbà àkọ́kọ́ o nínú ìwé ìròyìn The Guardian ló wà láàárọ̀ yìí. bùkátà Ọlọ́run o nínú ìwé ìròyìn The Nation tó tún jáde lówùúrọ̀ tòní ìbẹ̀ mo ti rátẹ̀ síta ìròyìn yóò ń bolo gbé ẹ lọ́gàn fàálò ọ́fíìsì ẹni tó jẹ́ obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà mo sọ nípa aya ààrẹ Muhammadu Buhari mo sọ nípa Aisha Buhari níbẹ̀ gan ni ìròyìn gbé mi lọ àní látàrí ìròyìn kan tó gbóòde gun látàrí tí àwọn oníròyìn ṣe tọ́jú kọ́ tán àwòrán tán kámẹ́rà ní jáfẹ́ àwòrán kedere hàn látàrí bí aya ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà bọ́n ṣe fi ọwọ́ kan sí ọwọ́ òkè báyìí lọ́gbọ́ ọkàn sọ́wọ́ ọkùnrin ṣé màmá
máa ń lóyún nàbí máa mọ̀ lóyún látàrí ìròyìn àwọn kan máa ti ń gbé ipò ìkiri ẹnu ipò ẹ̀wà là ń fiṣẹ́ rọyìn àti pé iṣẹ́ tó bá bẹ̀yàn nìyẹn jẹ́ jáde ó ní kò sóhun tó jọ bẹ́ẹ̀ ìlú wa dífá fún ìròyìn kan tó jáde pé gbogbo àwọn òṣìṣẹ́ tó jẹ́ àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ayàrá orílẹ̀-èdè Nàìjíríà wípé ó yá ẹ lọ gbogbo yín ẹ fi ọ́fíìsì sílẹ̀ di aláìlọ́jọ́ ó dìgbà táwọn bá tó ní kẹ́ ẹ padà sẹ́niṣọ́ ní kì í ṣe bẹ́ẹ̀ làwọn sọ o torí mo kó a máa lápèjúwe ẹni tó jẹ́ olùrànwọ́ pàtàkì tó jẹ́ olùrànwọ́ àgbà sí ayàrá Muhammadu Buhari lórí ọ̀rọ̀ ètò ìlera àti ìdàgbàsókè ìbájọṣepọ̀ tó dánmọ́rán lọ́fíìsì ayàrá mọ̀sánúgbà dókítà Muhammed Kama ó ṣe àlàyé ó pẹ̀lá ọ̀rọ̀ ohun tó ṣẹlẹ̀ òun ẹ̀ wá o òun náà tó àbẹ̀ nípọ́ fún wọn ní ìsinmi lọ́lùdé ni o pé ṣùgbọ́n wọn ò sọ pàtó ọjọ́ tó máa wọlé ó ní ṣùgbọ́n ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù kínní ọdún 2022 ló máa padà sẹ́nu iṣẹ́ wọn ó ní torí pé kíni àtẹ̀jáde yìí torí kò tí lọ́jọ́ ó ní àṣìgbọ́ ọ̀rọ̀ ló dàbẹ́ ni pé àwọn èèyàn gbọ́ pé ó ní káwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ààrẹ kí wọ́n máa lọ sílé láìsọ pé pàtó ọjọ́ tó máa padà rí látàrí pé kíni ìròyìn kan tó ń pè ṣé màmá lóyún bàbá ò lóyún nírọ̀ o kò sóhun tó jọ bẹ́ẹ̀ o torí pé mo kó àmọ́ alápèjúwe ó ṣẹlẹ̀ náà tó fi léde ó rẹ̀ tó fi ìròyìn ọ̀hún léde ó ní kì í ṣe oníròyìn ni àti pé wọn ò tí bẹ̀rẹ̀ iṣẹ́ kó tó di pé ó jẹ́ iṣẹ́ òun ó náà sì gbọ́ ọ̀rọ̀ lásán ni ẹ̀yin níròyìn sì rè mú jẹ́rìí yín kẹ́ má ti gbọ́ pẹ́kẹ́ ni ẹ̀ ti gbé jáde ó nu tó ṣẹlẹ̀ ju pé ó fún wọn ní ìsinmi lọ́lùdí ọdún tó sì máa padà sẹ́nu iṣẹ́ wọn ní ọ̀sẹ̀ àkọ́kọ́ oṣù kìíní ọdún 2022 ṣùgbọ́n wọn sọ pàtó ọjọ́ tó máa bọ́ sí bí ọjọ́ ajé àbọ̀jọ́ ìṣẹ́gun ọjọ́ ìrọ̀ àbọ̀jọ́ àbọ̀jọ́ ẹtì ọdún wọn sọ pàtó ìsinmi ọlùdé lọ́lọ́ o wọn sọ pé ó fún wọn ní ìsinmi àìpé ẹ̀yà títí dìgbà táwọn máa fi dùn pé ẹ wọlé rọ́ o ìsinmi ọlùdé òun ni wọ́n lọ fún ẹ̀fẹ́ àtẹ̀síta ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀rẹ́ sínú ìwé ìròyìn The Nation tó jáde lówùúrọ̀ ọ̀tún ni àtẹ̀síta lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀fẹ́ kàgbádùn ibẹ̀ lẹ́tì bá pàdé yìí. tó Ọláyẹmí ní Àkànní bùkátà ọlọ́run ọ̀rẹ́ fàlẹ́ kó tó nípa àṣẹ ní dédé síbí jẹ́ sáré mú ròyìn yìí o láti inú ìròyìn fanga láàárọ̀ ti tòní níbi tí àwọn àjọ tó ń rí sí èrò ìlera lórí lágbàńláyé mò ń sọ̀rọ̀ nípa WHO ìyẹn World Health Organization tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ wípé kì í débà ní kàyẹ̀rí o ipò iṣẹ́ àfihàn gónógún ni kò jẹ́bọ̀ yìí àfihàn kàlàmàgbò ṣóun ni kò jòkú ipò iṣẹ́ tí wọ́n gbélé àwọn lọ́wọ́ ipò dandan ni káwọn ṣe o jẹjẹ mọ̀ wípé nínú ìwé ìròyìn láàárọ̀ iná tí ń jẹ́ kó di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀dá ló ń fira rẹ̀ sínú ewu lásánlàsàn bẹ́ẹ̀ tó sì jẹ́ wípé wọn ò mọ̀ wípé àkóbá ńlá ni àwọn ń kó bá ara àwọn àti ayé àwọn o bẹ́ẹ̀ ló jẹ́ pé ó léwu lọ́pọ̀lọpọ̀ fún gbogbo ìṣẹ̀dá tó bá rìn mọ́rúfẹ́ níbẹ̀ o láti ọdún 2016 ni wọ́n sọ pé wọ́n ti ń tẹnu mọ́ ọ̀rọ̀ yìí nípa pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn láwùjọ tó dàbí ẹni pé wọ́n ní ìpèníjà àjàkálẹ̀ àrùn wọn àkọlù àìsàn àbìlù àìsàn tí à ń pè ní HIV wọ́n ní pé ọ̀kàkà kí wọ́n pọ̀lọpọ̀ wọn kí wọ́n ní ìgboyà láti sọ ọ̀rọ̀ síta wọn ò sọ̀rọ̀ tó fi wá di bárakú mọ́ wọn lára o wọ́n ní lọ́gán tí ọ̀pọ̀lọpọ̀ ti kẹ́fìn rẹ̀ ló yẹ kó ní kálukú ti gbénú ọjọ́ kó ronú kó sì jẹ́ káwọn àjọ WHO ìyẹn àjọ elétò ìlera kí wọ́n yà tètè mọ ipò tí wọ́n wà o wọ́n ní pé àìlóǹkà àwọn ọmọdé tó dàbí ẹni pé wọ́n ní kínní àìlóǹda àwọn ewé tí wọ́n ní o àwọn ọ̀dọ́langba àìmọye olóyún tó ní làásìgbò bẹ́ẹ̀ àwọn àìmọye ìṣẹ̀dá tó ń fọmọ lọ́yàn lọ́wọ́ tó jẹ́ pé àwọn náà ní HIV lára ṣùgbọ́n kàkà kí wọ́n sọ̀rọ̀ kí ìjọba ó lè gbà wọ́n wọ́n ní pé ṣe lóníkálukú tó ń fi òṣì ṣayọ̀ bẹ́ẹ̀ ni wọ́n tó ń pákéjì lórí òfo wọ́n ní pé irúfẹ́ àwọn ìṣẹ̀dá yìí ni wọ́n ń ṣera wọn ní ṣìbáṣìbò tí ò sì yẹ kó máa rí bẹ́ẹ̀ wọ́n ń ṣe lálàyé pé ní àgbáńláyé wọ́n kẹ́fín wípé àwọn tí ó dàbí ẹni pé wọ́n ní àjàkálẹ̀ àrùn COVID-19 gẹ́gẹ́ bí èsì tí wọ́n mú wá ní ọdún 2022 àjàkálẹ̀ àrùn HIV ìyẹn àìsàn ńlá burúkú ni ti dojú ìyàjọ àrùn kò gbóògùn ni wọ́n ní wọ́n lọ bí mílíọ̀nù 17.6 àti tó ń tó márùn 27.5 mílíọ̀nù láwọn ènìyàn ló dàbí ẹni pé wọ́n ní kíní tó jẹ́ pé wọ́n sì tún ṣe bẹ́ẹ̀ wọ́n tún fi ara wọn sínú ewu látàrí pé wọn ò sọ̀rọ̀ ìtọ́jú tó péye tó yẹ kí àwọn àjọ ìṣọ̀kan àgbáyé àjọ tó ń rí sí ètò ìlera lágbàláyé kí wọ́n máa ṣe fún wọn wọ́n ń kùnà wọ́n sì ń pàdánù rẹ̀ ẹ wò ní ìwòròyìn Vanguard ló wà láàárọ̀ tòní onímọ̀ ṣeun ọlọ́bẹ̀ ṣeun gbogbo ẹni lólùfẹ́ wa nìkan ní kò gbà ẹ ṣe ọdún tó bọ̀ ní kánú bẹ̀ lẹ́rù lọ́nà wo. bóyá sọ pé òníyàn ẹ ṣe ọlọ́bẹ̀ ṣe o gbogbo ẹni lólùfẹ́ wa ní tòǹgbà thank you fún gbogbo yín pátápátá yín tẹ́ ń ṣàdúrà fún wa ní tọ́sán tajì tẹ́ ń gbádùn wa nìkan ní tòǹgbà ṣeun gan o. láti bẹ̀rẹ̀ ọdún. àti January 4th títí di December tá a wà yìí oṣù tó parí oṣù ọjọ́ 22 oṣù 12 o
ọdún parí lọ ẹ̀mí wa kò ní bọ́dún rìn. gbogbo ẹ̀ ó di lọ́la tọ́sídẹ̀ẹ́. tó bá di lọ́la ewé ìwòyí o gbogbo bí pẹ̀lú alágbàtọ́ ẹ wá pàdé Sarah Olúṣùsì pẹ̀lú bàbá Yorùbá nínú agbádá ńlá. tọ́lá ní mi àdìo. Olakitan Adegoke bùkátà Olódùmarè. ó máa kọ́ nìyẹn kọ́kọ́. àmọ́ tàbí tọ́jú ọmọ ọpẹ́ pàtàkì lọ́wọ́ náà kéde wa ìtọ́jú bá wa ṣe tòwúrọ̀ tó ní tó láti rè kò ní bá a nínú ìdààmú kò ní bá a nínú àhílù. àmín. kó tó dọ̀la aago mẹ́jọ tó bá a pàdé. láṣẹ Èdùmàrè láti kọ́ ní tó gba àwọn ọ̀dẹ pàtì. onílọ̀mọ̀lẹ̀ tó lẹ́yìn ló ń da kó kọ́ ọ. àti ètò kó tó dayọ̀ lágbo.